Orúkọ mi ni Olúòjé Adéyínká Adéṣínà Àkọ́fẹ́ Ọbáwálé, Olúòjé ti Òjé-Ìpẹ̀tù. Kábíyèsí, kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin Olúòjé, Òǹpẹ̀tù àti Adéarè? Ẹ ṣé. Ìbáṣepọ̀ tó wà láàrin Olúòjé, Òǹpẹ̀tù àti Adéarè. Olúòjé àti Òǹpẹ̀tù ọmọ ni wọ́n jẹ́ fún Olórókè. Nítorí baba ńlá wa tó ṣẹ̀ wá gangan òun ni wọ́n ń pè ní Olórókè. Ṣùgbọ́n Òǹpẹ̀tù jẹ́ gẹ́gẹ́ bí kí n pè ní, a lè pè ní àrẹ̀mọ Àrẹ̀mọ. fún Olórókè. A lè pè ní àrẹ̀mọ bí ọmọ ló jẹ́ fún Olórókè. Ṣùgbọ́n ẹ mọ̀, tí àgbàlagbà bá wà nínú ọmọ téèyàn bá bí, ìkan ṣáà máa wà tó máa jẹ́ tí ó padà di Ilémú. Òǹpẹ̀tù ló wá padà di Ilémú. Ilé tó dì mú ni wọ́n pè ní Ìdó ní Ilẹ̀ Ifẹ̀. Òǹpẹ̀tù yìí òun ló wá jẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọ́jú Arè nígbà tí kò bá sí Ọọ̀ni lórí ìtẹ́, tí Ọọ̀ni bá papòdà, Òǹpẹ̀tù ló máa ń tọ́jú Adéarè gẹ́gẹ́ bí kípà. Ó jẹ́ kípà fún Adéarè, tó ń kìpù Adéarè. Tí àjọṣepọ̀ tó wà ní àárín ẹ̀ nìyẹn. Tẹ́ bá wò ó láìpẹ́ yìí, Ọba Sunday Ọládàpọ̀ Oyèdìran Lágbàmí, wọ́n lo Òǹpẹ̀tù ti ìlú Ìjẹ̀rù ní Ògbómọ̀ṣọ́, wọ́n lo Adéarè, wọ́n tiẹ̀ gbé lọ ilé ìjọsìn gan ni. Ṣé Adéarè tí kábíyèsí Ọ̀nìrìṣà máa ń lò, ṣé òun náà ni ti Òǹpẹ̀tù Ìjẹ̀rù lò yìí, àbí kí ni ìbáṣepọ̀ tó ń bẹ ńbẹ̀? Àbádéarè mélòó gan la ní? Ẹ ṣé. Ṣé rí Òǹpẹ̀tù tó wà ní Ifẹ̀, òun ló bí Òǹpẹ̀tù tó wà l'Ógbómọ̀ṣọ́. Ó dàbí kó jẹ́mi ni mo bí ẹ báyìí, kó wá lọ tẹ̀dó síbì kan, orúkọ mi náà ni ò tún ń jẹ́. Ṣé ẹ mọ̀ pé Ilé Ifẹ̀ wa yìí, at least a ní Ifẹ̀ tó mẹ́ta mẹ́rin tó jẹ́ ìlú tó sì ń exist báyìí, tó jẹ́ Ifẹ̀ náà ló bí wọn. Bẹ́ẹ̀ náà ló ṣe rí. A ní Ifẹ̀ Ọ̀dàn. Tẹ́ bá wo ìtàn Ifẹ̀ Ọ̀dàn, ọba kan, Ọọ̀ni kan ló lọ tẹ̀dó síbẹ̀. Sọ̀rọ̀ mi yé yín? A ní ìlú kan tá ń pè ní Ifẹ̀wàrà. Agboolé kan, ọba kan tó ní agboolé ní Ilé Ifẹ̀ náà ló lọ tẹ̀dó síbẹ̀. Ẹ má bínú, Ifẹ̀ tẹ̀dó, same thing náà Ifẹ̀wàrà, same thing Ifẹ̀wàrà títí lọ Òkègbó. Ṣé ẹ mọ̀, bẹ́ẹ̀ ló ṣe rí. Òǹpẹ̀tù Ìjẹ̀rù ọmọ Olúòjé ni. Ọmọ Olúòjé ni. Ṣùgbọ́n táítù bàbá wọn ló mú kúrò ní Ifẹ̀. Táítù tó popular, tó làmìlaka nínú táítù tí wọ́n ń lò ní ilé Ìdó, òun ló mú lọ síbẹ̀, lòun náà fi ń jẹ́ Òǹpẹ̀tù. Lórí adé tẹ́ rí lórí bàbá yẹn, kì í ṣ'Adéarè, kò sẹ́ni tí ò lè lọ design ní adé bó bá ṣe fẹ́. Níwọ̀nba àgbà tí o bá ti ní ẹ̀tọ́ láti dé adé.
kò dẹ̀ sí ẹ̀tọ́ kankan tó o ní ju wípé tó o bá ti ní àṣẹ láti gba adé kúrò ní ilẹ̀ Ifẹ̀. Kò sọba tó jẹ tí ò kì í ṣe ilẹ̀ Ifẹ̀ ló ti gbadé. Àwọn baálẹ̀ tí wọ́n upgrade gan tán fún ní adé, àwọn ọba tó wà tí wọ́n wà lábẹ́ ìyẹn ọba tó jẹ́ ọ̀gá fún baálẹ̀ yẹn tó gbé adé fún ọ̀gá ẹ̀ yẹn náà, adé tó náà gbé kú òǹfẹ̀ yẹn ìlò náà tó yá fún un nínú ẹ̀. Sọ̀rọ̀ mi yé yín sá? Tán bá upgrade baálẹ̀ lónìí tí wọ́n wá ya adé fún un tó wá jẹ́ lábẹ́ ọba kan ló ti jẹ tó wá jẹ́ ọba yẹn ló gbé adé fún un. Adé tí wọ́n gbé fún un yẹn Ifẹ̀ náà ló ti kúrò torí ẹni tó gbé adé yẹn fún un tó ń fi náṣẹ̀ àti dé adé tó fi náṣẹ̀ adé Ifẹ̀ náà ló ń dé. ṣe pé adé tí Òǹpẹ̀tù Ìjẹ̀rù dé kì í ṣadé àrè. kì í ṣadé àrè. Ẹ wo bí ó ṣe lọ sókè bó ṣe ní jọwọ́jọwọ́ tádé àrè ní gbogbo bí adé àrè ṣe rí òun náà ló mọ̀ ṣe rí. Àwọn nígbà kọ́ ọbẹ̀ gan wọn ládé àrè ní kábíyèsí dé wá ṣọ́ọ̀ṣì. Inú mi dùn ipò máa ń tẹ̀lé mi lórí social media. Mi ò fẹ́ grant interview mọ́ nítorí wípé ọ̀tá ẹni kì í pòdù ọ̀yà. Tí n bá grant interview ọ̀tọ̀ lára Ọ̀yọ́ ò bù mí, ọ̀tọ̀ lára Mọdákẹ́kẹ́ ò bù mí. Mo wá wò pé mi ò tiẹ̀ ní grant interview mọ́ ṣùgbọ́n torí pé ó pè mí pé ọ̀rọ̀ tó ń jà rìnrìnrìn yìí àfi kí n sọ sí i nítorí pé ó kà lórí social media. Adé tí ọba Sunday Lágbàmí Òṣẹ̀kùn kẹta dé tán pè ládé àrè kì í ṣadé àrè. Kò sẹ́ni tí ò lè lọ design ní adé. Aṣọ tó wọ̀ yìí mo lè lọ design ẹ̀ kémi náà kí n rán rú ẹ̀ tí ó dẹ̀ rí bí ó ṣe rí. Kí náà ń pè ní àrè gangan? Kí ni nǹkan tán ń pè ní àrè? Wọn ò mọ tán ń pè ní àrè náà. Kì í ṣe nǹkan gbébọ orí yẹn láre, nǹkan kan ń bẹ nínú ẹ̀ tó ń jẹ́ adé àrè. Ìjọ tí bàbá wa Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì Ẹniìtàn bá dé adé àrè lọ́jọ́ ọdún Ọlọ́jọ́, ẹ wá wo bí bàbá yẹn ó ṣe máa rìn. Ẹ̀yin gá mọ̀ pé nǹkan tó gbé kì í ṣe nǹkan kékeré. Ẹ bá dẹ̀ wo ohun tí ọba Sunday dé yẹn Òǹpẹ̀tù Ìjẹ̀rù, ẹ rí bóyá èèyàn fanda wọnú ṣọ́ọ̀ṣì. Àbí ìyàtọ̀ wà ń bẹ̀. Spiritual yàtọ̀ sí flesh. Páálí lásán ló gbé sórí. Kò ní ètò ń tán pè ní àrè nínú. Ìwọ náà lè lọ ṣe náà, o lè ṣe irú ẹ̀ gan tófin bá ti ní kó dé. Ṣùgbọ́n ǹjẹ́ àrè ni ò débi? Kí sáré kí náà mọ̀ tó ń járè? Ṣé kábíyèsí ọba Sunday Lágbàmí Òṣẹ̀kùn kẹta gan sóun gan mọ̀ tàrè ni? Èmi mo ti kọ́kọ́ bá wọn sọ nítùbínùbí. Ẹ mọ̀ dé kínní yìí mọ́. Lóòótọ́ ìran bàbá wa ni ó jẹ́ kípà fún adé àrè, ló jẹ́ custodian adé àrè tó máa ń tọ́jú ẹ̀ sí wa lọ́wọ́. Kí ló dé tí ẹ̀yin tẹ́ jẹ́ pé àwọn bàbá yín ni wọ́n ń tọ́jú adé àrè? Ṣé wọ́n lè dé wò ni? Àwọn ò lè dé ní? A lè dé. Ṣé mọ̀ pé ohun gbogbo ló ní ètò? Ohun gbogbo ló ní ètò. Tẹ bá dẹ̀ wo ìgbésí ayé àwọn baba ńlá baba wa látijọ́, nǹkan bá ti pèlé èèwọ̀ ni. Nǹkan bá ní kó o mọ̀ ṣe ò lè ṣe é. Tó o bá ṣe ojú àárín tí kò yẹ kó rí. Now bàbá tó wá dé adé àrè yìí tán dé adé tán pè ládé àrè yìí tán ní adé àrè tán ń gbádé àrè lọ ṣọ́ọ̀ṣì. Sádé àrè wà fún ilé ìjọsìn ni. Ohun tí mo kọ́kọ́ bá wọn sọ nìyẹn tán fi gbógun tì mí àtàwọn àtọba kan fẹ̀ tá a jọ jẹ́ ìran kan náà.
tí wọ́n parọ́ tí kì í ṣe tèmi mọ́ mi, tí wọ́n hun irọ́ tí kì í ṣe tèmi mọ́ mi. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, adé kóòtù, ilé ẹjọ́ dẹjọ́ nù nítorí pé ẹjọ́ tí wọ́n mú kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò sì mẹ́rin. Now adé tán wá ń gbé kiri yìí, wọn ò lẹ́tọ̀ọ́ àti dé, kò sí ọba kankan nílẹ̀ Yorùbá, mo tún sọ, mo tún fọwọ́ ẹ̀ sọ̀yà, tó lẹ́tọ̀ọ́ àti dé adé àrè lẹ́yìn Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Bí a ṣe bá nìyẹn. Téèyàn kan bá wá jáde tó lóun lẹ́tọ̀ọ́ àti dádé àrè, oníròyìn ni yín náà, ẹ bi irú ẹni bẹ́ẹ̀ léèrè pé kó pìrìsẹ́ǹtì àwọn bàbá ẹ̀ mẹ́ta, ìyẹn mí ọba ìlú ẹ̀ kó tó kan òun mẹ́ta tó ti dé irú adé yẹn, kó pìrìsẹ́ǹtì wọn pẹ̀lú. Ọọ̀ni nìkan ló lè dé adé àrè, Ọ̀nìrìṣà. Bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí, mo lè pìrìsẹ́ǹtì fọ́tò Ọọ̀ni Adémilúyì pẹ̀lú adé àrè. Mo lè pìrìsẹ́ǹtì fọ́tò Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí pẹ̀lú adé àrè. Mo lè pìrìsẹ́ǹtì fọ́tò Ọọ̀ni bàbá wa Òkúnadé Síjúadé pẹ̀lú adé àrè. Màá tún wá pìrìsẹ́ǹtì fọ́tò bàbá tó wà ńbẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́, bàbá wa Ògúnwùsì, kọ́ ló ń jẹ́ kí ẹnu wọn kó gùn fún wa, pẹ̀lú adé àrè. Ẹ wá ní kí ọba kan tóun náà wá ní ònáṣẹ àti dádé àrè, ẹni kó mú bàbá ẹ̀, kó mú fọ́tò bàbá ẹ̀ tí bàbá ẹ̀ ti dádé àrè jáde fún un. Ẹni kó mú àwòrán, at least kámẹ́rà ti jáde náà sí, bóyá 18 kìíní kan ni kámẹ́rà ti wà, kan ti ya fọ́tò bó tiẹ̀ jẹ́ black and white, kó tiẹ̀ mú jáde, tí kò kìí ṣe AI, tí kò kìí ṣe Photoshop. Látijọ́ tí wọ́n ti délé ayé tó tiẹ̀ ti wà lórí social media àbóhùn wo tẹlifíṣàn, ọba ìlú mélòó ló ti rí tí wọ́n sọ pé àwọn ọba eléyìí o, ìgbà tó gbéṣẹ̀ eléyìí jẹ, tó wá jẹ́ same adé, irú adé kan náà ni wọ́n ń dé. Kò jọra wọn. Gbogbo ohun tí wọ́n ń ṣe yìí, ṣé ráífárì ni ẹ̀yin olóyìnbó máa ń pè é? Owú jíjẹ, supremacy, ká máa jà fún tí a tó, ó ní.